èèyàn kan kò ní àṣẹ láti tú Ògbómọ̀ṣọ́ parapọ̀ ká. Olúgbọ́, Àrẹ̀sà, Oníkòyí, Òǹpẹ̀tù, Ṣọ̀ún tàbí Alájàwà, èèyàn kan nínú wa ẹnikẹ́ni nínú wo ní àṣẹ láti lè sọ pé Ògbómọ̀ṣọ́ parapọ̀ àwọn dissolve ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, àlàáfíà Ògbómọ̀ṣọ́ unity làwa ń fẹ́. No, tó bá bá ilé ìjà lénìí, tó bá tọ̀hún jà lọ́la, tó bá tọ̀rí kò ní sálàáfíà, ibi tí ò sí àlàáfíà ìgbéga ò síbẹ̀. Ọlọ́run dẹ̀ sí níbi rúdurùdu. Thank God, àwọn èèyàn nínú àwọn ọba, àwọn pásítọ̀ pọ̀ nínú wa tí wọ́n pera wọn ní pásítọ̀. Ẹ jẹ́ kí ìwà pásítọ̀ kó yọ nínú ìwà wa. Èmi Olúgbò ṣe pásítọ̀ o. Olúgbò kì í ṣe pásítọ̀. Bàbá tó bí mi ni pásítọ̀ àti ìyá mi o. Èmi ò ṣe pásítọ̀ o. Ṣùgbọ́n ìwà Jésù Kristi tó jẹ́ pásítọ̀, ẹ jẹ́ kó máa farahàn nínú ìwà wa. Ìyàwó mi ni pásítọ̀ o, èmi ò ṣe pásítọ̀ o. Ṣùgbọ́n ìfẹ́ ìwé mímọ́ sọ pé ìfẹ́ ni àkójá òfin. Ẹ jẹ́ á fi ìfẹ́ bára lò. Àtiwọ́ tó àti Ṣọ̀ún o, àti Olúgbọ́ o, àti Àrẹ̀sà o, àti Òǹpẹ̀tù o, àti Oníkòyí o, àti Alájàwà o. Tẹ́ ẹ bá fẹ́ kí Ògbómọ̀ṣọ́ lọ síwájú, èèyàn kan ò ń jọ wá dé. Gbogbo wa gbọ́dọ̀ jọ ṣe papọ̀ ni. Mo ṣàmọ̀ pé àwọn tó jẹ́ pásítọ̀ láàrin wa wọ́n ti kà nínú Bíbélì tí ìwé mímọ́ sọ pé come let us reason together. Ẹ máa jẹ́ àjọṣe àṣepọ̀. Kò ń ṣe àṣepọ̀ ẹgbẹ́ kí n jókòó sínú yàrá mi kí n sọ bóyá Òǹpẹ̀tù mo fún ẹni máa tí wọn dà sẹ́kítì mi á sọ pé kó máa bọ̀ wá bá mi bì láíláí kò dáa. Kò tọ̀nà sí ọba. Already àti ṣepọ̀ pẹ̀lú everybody. Mi ò ní anything against anybody, ṣùgbọ́n mo fẹ́ kí nǹkan lọ bó ṣe kó lọ. Nínú àwọn aráàlú dùn. Òǹpẹ̀tù ọ̀rẹ́ mi ni. Ṣọ̀ún kó tó dorí oyè ọ̀rẹ́ mi ni. Ẹ jẹ́ kí n sọ fún yín. Lóòótọ́ orí fídíò tí wọ́n ní ọmọ mi ní ìtẹ́ àwọn Ṣọ̀ún jẹ́ sí mi, ṣùgbọ́n wọ́n ti dọba. Ọlọ́run ti fún wọn sípò ńlá. A máa respect wọn, but káwọn náà respect àwọn yòókù. Ẹ jọ̀ọ́ ọba tó bá ti ń sọ̀rọ̀ tó ti ń tẹ́ńbẹ́lẹ̀ ọba yòókù kó fura sára o. I will respect any king àtọmọdé. Bó bá jẹ́ ọmọdé ló jọba, I must give you that respect. Àwọn ìṣe pásítọ̀ o. Ṣùgbọ́n gbogbo àwọn ọba tó wà láàrin ara wa tí wọ́n pera wọn ní pásítọ̀, kí wọ́n lọ tún ìwà ara wọn wò dáadáa. Oríṣi olóṣèlú ló máa pè wá pé kí ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ yín. And for everybody, àwọn èèyàn mọ̀ mí ní Nàìjíríà. Kí Olúgbọ́ bá ti sọ̀rọ̀, I say it the way it is. Mi ò mọ̀rọ̀ pa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ògbómọ̀ṣọ́ máa dàgbà sókè ju bá a ṣe lérò lọ. Ṣùgbọ́n kó ní kálukú kó tọwọ́ ọmọ ẹ̀ báṣọ. Tẹ́lẹ̀ Ògbómọ̀ṣọ́ Sùúrùlérè á ti wọnú Ògbómọ̀ṣọ́ náà tán. Ògbómọ̀ṣọ́ náà tá wọnú níbọ̀bì kankan. Kò sí yàtọ̀. Ṣùgbọ́n gbogbo ogun ẹlẹ́yàmẹ̀yà ló fà á tíjọba sọ pé òkè oníkálukú ṣáà wà ní ààyè ààrẹ. A máa jọ develop Ògbómọ̀ṣọ́ together as a zone. As a zone. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Gbogbo àwọn tó ń gbé Àbújá, èmi ò mọ̀ pé àwọn kan wọ́n máa lọ bá wọn gbé Àbújá, wọ́n ń gbé kinní kan.
tẹ́ ẹ̀ gbé ògbó ẹ̀ gbélú àwọn tá à ń gbélú la mọ̀ kan tó ń ṣẹlẹ̀ lù. Mo lè má lò ju ọjọ́ méjì lọ ọjọ́ mẹ́ta tí mo bá ti dé inú ìlú bíbá ni mo sùn máa lọ káàkiri máa mọ̀ kan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn èèyàn. Bí àbàtà bá ń ta yín lẹ́sẹ̀ mo mọ̀. So gbogbo àwọn èèyàn tó ń sọ ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà yẹn kò sí nǹkan tó jẹ́ ẹlẹ́yàmẹ̀yà òun pétu èèyàn mi ní. Alájà wà èèyàn mi ó ìwá sí kí lórúkọ ẹ̀ lọ́dọ̀ mi bí tó wá ṣe gan-an tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kọ́ fẹ́ máa bínú mo gbọ́dọ̀ respect ọba náà ló ń jẹ́ ó jẹ́ kó rí nìyẹn ọba gbọ́dọ̀ fúnra wọn ní respect. Ẹ jọ̀ọ́ àlàáfíà máa débọ̀ ìlú yìí. 5 local government ló ń jẹ́ Ògbómọ̀ṣọ́ zone. Nínú Ògbómọ̀ṣọ́ zone ni Ògbómọ̀ṣọ́ town wà. Tá a bá tiẹ̀ fẹ́ wo gan Ògbómọ̀ṣọ́ town mo bàtẹ́mi àti kábíyèsí Òǹpẹ̀tù ń sọ̀rọ̀. Boundary Ògbómọ̀ṣọ́ south tí Òǹpẹ̀tù ń control ó bẹ̀rẹ̀ láti seminary. Olóni lájà part of Ògbómọ̀ṣọ́ town o. Ilé Akálà under Òǹpẹ̀tù ló wà. Ilé Bàbá Sàká Balógun under Òǹpẹ̀tù ló wà. So Òǹpẹ̀tù of Ìjẹ̀bú land is controlling larger part of Ògbómọ̀ṣọ́ town. Àwa àtọ́níkòyí la nílẹ̀ jù ayé Ògbómọ̀ṣọ́ ká ní. Olúgbọ́n, Àrẹ̀sà àtọ́níkòyí a sọ̀rọ̀ àgbò Ògbómọ̀ṣọ́ báyìí ni. Nítorí ilẹ̀ wọn ò lóǹkà àwa làwa nílẹ̀. Àwa náà ni wọ́n ń pè ní Adékúnlé. Àwa náà ni wọ́n ń pè lọ́bákúnlé. Àwọn Olúgbọ́n àgbé àwa la fún wọn ní àgbé. Wọn láàgbé tẹ́lẹ̀. A gbọ́dọ̀ máa sọ̀tàn àlàáfíà ni là ń wá. Ẹ jọ̀ọ́ mo gbàdúrà àlàáfíà fún gbogbo wọn ní gbogbo Ògbómọ̀ṣọ́ town. Mo gbàdúrà àlàáfíà nǹkan tí òjò wá tó wá ṣẹ́kù. Èmi jù ẹ lọ èmi ò jù ẹ lọ èmi ò bá wọn jàjà mo jù ẹ lọ mi ò jù ẹ lọ o. Development ìlú ló ṣe pàtàkì. Nítorí ẹni mo máa ń pera mi ní Majesty lèmi pera mi o èmi ò pera mi ní Imperial Majesty. Queen of England or King of England Majesty mi ó dẹ̀ control so many kingdoms across the world. In fact ìgbà kan wà King of England àwọn ni wọ́n control 95% of the entire world. That's the strongest monarch in the world today. Àdè sí láyé lọ́balọ́ba àwà. Èkejì tí mo tún fẹ́ clear fún yín ni wọ́n ní ọmọ kan sọ pé agbalẹ̀ òun lọ káàkiri orí rédíò ọmọ painter tó wà bí. Gbogbo yín lápapọ̀ bíbá gbogbo yín lẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. 26 acres of land la ní ká clear ká fi ṣe resource. Ọmọ yìí lè sọ pé òun ní 1 acre á dẹ̀ ní pé nínú 1 acre á ń sọ̀rọ̀ 26 acres of land. In fact 1 plot sí 2 plot níbi tó sọ pé òun ṣe tó fi ṣe paint factory. Àwádìí òun ṣe paint factory níbẹ̀. Ó kàn kó nǹkan jọ ni mo sọ pé ilé yìí ó dàbí ilé wèrè. A dẹ̀ sọ fún ẹ mo ní òun ọkàn ni jẹ́ kí n máa wọ̀ ẹ́ lọ́wọ́ akówó fún ẹ òkè máa ṣiṣẹ́ díẹ̀díẹ̀. Mo ní tó bá ní ìwé níbi tó mọ̀ ẹ́ pé o sọ pé o ṣe kíbi tó bá ní ìwé ilẹ̀ mo wá a ní kó wọ́n wá ìwé ilẹ̀ lọ kò rí ìwé ilẹ̀. Jẹ́ ká wá ìbò míì fún ẹ ká fi ẹ́ síbò míì. Ó lọ bá àwọn èèyàn wọ́n wá ń kọ sí wa kò sí èlú tí ò bú wa tán orí wa ti di àkìtàn bí ọba. Ó ṣe gbogbo nǹkan tẹ́nìyàn bá sọ lọ bá ń fèsì sí. Ọmọ yìí ò gbọ́ ó ní pé Olúgbọ́n ní pé kí wọ́n nà òun èmi ò sọ pé kí wọ́n nà yàn. Nǹkan tó bá máa nàyàn ó máa ti wà lára ẹ̀. Ó lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá ọ̀rọ̀ ọlọ́pàá kò gbé ọlọ́pàá ní kó ìwé wá kò rí ìwé kó lẹ̀.
ìgbà tó tún yá ó lọ sí ọ̀dọ̀ àwọn land grabbing ó rí kankan ṣe sí ìwọ ló wá tún gbé wa lọ kóòtù ó tiẹ̀ dúró kí ẹjọ́ sì wà nílé ẹjọ́ ó dúró kí ẹjọ́ tó wà nílé ẹjọ́ kó lọ ó bẹ̀rẹ̀ sí máa bàyàn jẹ́ ṣùgbọ́n ìgbà tí mo máa wádìí wò wọ́n ní àwọn ọba kan àwọn ọba tí ò tó nǹkan tí wọ́n ń pera wọn ní nǹkan wọ́n ní àwọn ni wọ́n tì í pé ṣáà máa bu Olúgbọ́n máa parọ́ mọ́ Olúgbọ́n. Ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí èmi ò ní nǹkan tí mo fẹ́ ṣe ní pé mo tún kọ ìwé síjọba mo kọ̀wé síjọba mo dẹ̀ kọ̀wé sí ọlọ́pàá àwọn ọlọ́pàá investigate wọ́n ní wá ó dìnnà ìgbà tó dọ́dọ̀ ọlọ́pàá ó lóun sọ pé wọ́n máa bu Olúgbọ́n. Wọ́n ní ṣé kéèsì wà court ó ní kéèsì wà court kí ló wá fẹ́ ìgbà tí kéèsì wà court wà á dúró ní kò dé pé but àwọn ti rí evidence wọ́n dẹ̀ àná ni wọ́n gbé lọ sí court ní àwọn alágbọ̀n federal first CID àti ibẹ̀ ó ti wà ní prison báyìí. Ìgbà tó máa di alẹ́ àná sí àárọ̀ yìí oríṣiríṣi ni àwọn èèyàn wọn tí wọ́n tì wọ́n lẹ́yìn wọ́n tún ti bọ́ sórí social media lè dára Olúgbọ́n ṣe báyìí Olúgbọ́n irọ́ ni wọ́n ń pa àlàáfíà ni mo fẹ́ fún ìlú ilẹ̀ tí ò tó nǹkan abáwo ilẹ̀ yìí gbogbo èdè bá 250 naira lọ 250,000 lọ 300,000 ṣé yẹn wà ní ló wá ilẹ̀ pọ̀ mo mọ ìbá wa àwọn èèyàn wá bá mi tọ́mọ ẹ̀ bá fẹ́ ilẹ̀ mo lè fún ní ilẹ̀ ó yẹ gbà àwọn èèyàn tá a lé kúrò lórí ilẹ̀ yẹn tá a sọ pé kí wọ́n kúrò èèyàn kan wà mo ní láti fún ní 7 million naira wípé o ò níwèé òkè gbà ó ló ti ṣe nǹkan bẹ́ẹ̀ 7 million naira láfún as compensation. Ẹnìkan tún wà ó lóun gbé Ìlọrin kí lórúkọ ẹ̀ máa yẹ bóyá 3 million bí gan 4 million láfún yẹn náà ìyẹn sọ pé irú ọba wo ni ló ń ṣerú eléyìí ẹ jọ̀ọ́ mo ń clear nǹkan fún yín ní kí gbogbo yín bá fi lè gbọ́ dáadáa àwọn ẹni tó ń hùwà burúkú yìí tí wọ́n tì wọ́n lẹ́yìn bẹ́ẹ̀ náà ni wọ́n kó àwọn kan ní Gàmbàrí lọ́dọ̀ mi bì Gàmbàrí tó bá yá mo ti change orúkọ yẹn kò ní máa jẹ́ Gàmbàrí mọ́ máa jẹ́ Ọ̀bẹ́rẹ́. Olúgbọ́n ló ní ìlú ẹ̀ wọ́n kó wọn lọ sínú pálásì wọn wọ́n bẹ̀rẹ̀ sí máa bú mi ò fèsì mi ò fèsì rárá pẹ̀lú gbogbo bó ṣe ń bú èmi